Eléyìí tí a mú wá fún wa lónìí, ó ní àgbo obìnrin tí ò rí nǹkan oṣù mọ́, nǹkan oṣù tó dúró lásìkò tí ò yẹ kó dúró. Yálà ọmọdé ni wá ni àbí àgbàlagbà. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì, ọmọ 20 ọdún míì tó jẹ́ obìnrin kò rí nǹkan oṣù rẹ̀ mọ́, ọmọ 30 ọdún míì ò rí nǹkan oṣù rẹ̀ mọ́. Nǹkan oṣù tó dúró lásìkò tí ò yẹ kó dúró, àgbo ẹ̀ òun ni mo fẹ́ kọ́ wa lónìí. Àgbo ẹ̀ òun ni mo fẹ́ kọ́ wa lónìí o. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí, ẹ dákun mo bẹ̀ yín, ẹ ní ṣe àṣedànù. Ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Ewé tí ẹ ń wò ní wájú mi yìí, ewé tí ẹ ń wò yìí, fáwa tí a bá dá mọ̀, òun ni wọ́n ń pè ní ewé ẹ̀ẹ́gún ọ̀run. Ewé ẹ̀ẹ́gún ọ̀run òun lẹ̀ ń wò yìí, fáwa tí a bá dá ewé ẹ̀ẹ́gún ọ̀run mọ̀. Báwo la ṣe máa lo ewé yìí fún obìnrin tí kò bá rí nǹkan oṣù rẹ̀ mọ́? Àgbo ẹ̀ ni mo fẹ́ kọ́ wa yìí. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wò mí, ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní wọlé bá èmi àti yín. Gbòrògbòdò ayé kò ní lù fún ajó. Àánú Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀ tara tọmọ tẹbí tará. Obìnrin tí ò rí nǹkan oṣù rẹ̀ mọ́, tí nǹkan oṣù rẹ̀ dúró lásìkò tí ò yẹ kó dúró. Ẹlòmíì ọmọ 30 ọdún, ọmọ 40 ọdún kò rí nǹkan oṣù rẹ̀ mọ́. Bá ti wá rírú àwọn ìpèníjà báyìí, kí ni nǹkan tá a máa ṣe? Nǹkan kékeré náà ni. Bàbá mi máa ń sọ̀rọ̀ kan nígbà tí wọ́n wà láyé, wọ́n ní àìjúbà afọ ògùn sínú kú. Ìwọ ológun tó máa ń di ògùn sún. Ẹ jẹ́ ká fún àwọn tó nídìí àwọn nǹkan yìí, ẹ jẹ́ ká fún wọn. Wọ́n máa ṣàdúrà fún wa. Eléyìí ni wọ́n ń pè ní ewé ẹ̀ẹ́gún ọ̀run, fáwa tí a bá dá ewé ẹ̀ẹ́gún ọ̀run mọ̀. Ewé tí ẹ ń wò yìí, òun ni wọ́n ń pè ní ewé ẹ̀ẹ́gún ọ̀run. Ewé yìí la fi tọ́jú ẹni tí kò bá rí nǹkan oṣù rẹ̀ mọ́. Báwo la ṣe máa ṣe? Ẹ bá mi wá ewé yìí kó pọ̀. Ewé tí ẹ ń wò yìí, fáwa tí a bá dá mọ̀, ewé yìí ni wọ́n ń pè ní ewé ẹ̀ẹ́gún ọ̀run. Fáwa tí ò bá dá mọ̀, àwa tí a bá dá mọ̀, òun lẹ̀ ń wò yìí. Ó máa ń tóbi gan o. Igi ńlá ni, ó máa ń tóbi. Ó máa ń tóbi gan. Ó máa ń tóbi gan. Ṣé rí ewé yìí? Ẹ bá mi já kó pọ̀. Ẹ bá mi wá omi ọsàn wẹ́wẹ́ tá a mọ̀ sí òroǹbó. Ẹ bá mi wá omi ọsàn wẹ́wẹ́ tí a mọ̀ sí òroǹbó. Omi ọsàn wẹ́wẹ́ yìí la fi ṣe àgbo yìí. A lè ṣe nínú pọ́ọ̀tù ìgbàlódé, a lè ṣe nínú pọ́ọ̀tù ìbílẹ̀. Omi ọsàn wẹ́wẹ́ tá a mọ̀ sí òroǹbó, òun la fi ṣe àgbo yìí o. Omi ọsàn wẹ́wẹ́ tá a mọ̀ sí òroǹbó tí wọ́n bómi là, òun la fi ṣe àgbo yìí. Tá bá ti jẹ ewé yìí, ẹ já kó pọ̀. Ẹ jẹ́ kí a sàn nù. Tá bá ti sàn nù, ẹ jẹ́ ká wá kó síbì kan ká yán omi ara rẹ̀ yẹn, torí kò gbọdọ̀ sómi ńbẹ̀ nígbà tá a bá ṣe àgbo yìí. Tá bá ti wá yán omi á ti dàrú, omi yẹn ti kúrò lára ẹ̀, omi tá a fi sàn nù ti kúrò lára ẹ̀. Ẹ jẹ́ ká kó sínú pọ́ọ̀tù, ẹ jẹ́ ká da omi ọsàn wẹ́wẹ́ sí, ẹ jẹ́ ká sè kó jiná. Tó bá ti wá jiná, bá mi wá kànbílálà la wá jù sínú àgbo yìí. Láti wá ju kàn yìí sínú àgbo yìí, obìnrin tí ò rí nǹkan oṣù rẹ̀ mọ́, ìyẹn fún obìnrin tí kò yẹ kí nǹkan oṣù rẹ̀ dúró lásìkò tí ò yẹ kó dúró, kó máa lo àgbo yìí ní ṣọ́ọ̀tì kan láàárọ̀, ṣọ́ọ̀tì kan lọ́sàn-án, ṣọ́ọ̀tì kan ní alẹ́. Ká tó lò láàárọ̀, ká tó jẹun ni o. Ká tó lò láàárọ̀, ìyẹn fún obìnrin tí ò bá rí nǹkan àlejò rẹ̀ mọ́ ni o. Lásìkò tí ò yẹ kó dúró, tó bá dúró, lásìkò tí ò yẹ kó wọ menopause, tó wá wọ menopause. Tó ti yé báyẹn, lásìkò tí ò yẹ kí nǹkan oṣù dúró, nǹkan oṣù obìnrin, àlejò obìnrin tó bá dúró lásìkò tí ò yẹ kó dúró, ewé ni ẹ bá mi wá. Òun là á sè tó bá ti jiná dáadáa. Ó parí. Ṣọ́ọ̀tì kan láàárọ̀ ká tó jẹun, ṣọ́ọ̀tì kan lọ́sàn-án, ṣọ́ọ̀tì kan lálẹ́. Ẹ dákun mo bẹ̀ yín. Ojú tẹ́ fi ń wo ètò yìí, ojú náà ò ní fọ́ o. Etí yẹn ò ní di. Àdéhùn gbé sọnù bí kì í ṣe bí ọmọ. Ẹ dákun mo bẹ̀ yín. Ní tí mo fẹ́ náà nípa bá mi share program yìí. Ẹ pín ètò yìí ká. Ẹ like, kí ẹ comment. Ẹ ní ṣe àṣedànù. Ẹ lè fẹ́ pè mí, nọ́mbà tẹ́ máa pè mí sí ní 08039336675 tàbí 08087533584. Orúkọ mi ò yí padà, èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Hafiz Abolade, ọmọ bàbá Aramide ní ìlú Ìníṣà, Oyèmọjọ. Ire o, ó dàbọ̀.